4 verse 10 péré ni but ó kọ́ wa ní ẹ̀kọ́ nítorí pé ní Psalm 64 àkókò ewu ni David wà. Ṣé mo pé David ò lè ṣe kó má ní nǹkan kan tó ń ṣẹlẹ̀. Ẹni tó jà, David was a fighter, ńṣe ló jà títí àkókò ẹ̀ fi tó. So ọba David wà nínú ewu, ó wà nínú ìṣòro tó dojúkọ ọba David nígbà yẹn, ìṣòro tó jẹ́ wípé àwọn tó yẹ kó jẹ́ olùrànlọ́wọ́ fún, àwọn tó yẹ kó jẹ́ ọmọ Ọlọ́run kò kí ń ṣe àwọn aláìgbàgbọ́ o, àwọn tó yẹ kó surround ọba David gbogbo wọn ni wọ́n ń dìtẹ̀ mọ́ ọba David lábẹ́lẹ̀. Wọ́n dìtẹ̀ mọ́, wọ́n ṣàfẹ́ make sure pé ọba David ṣubú kó kúrò lórí oyè yẹn. Àwọn ò mọ̀ pé ọba David mọ̀ pé wọ́n dìtẹ̀ mọ́ òun o. Níṣe ni wọ́n á bù ṣẹ̀ mọ̀ ọ̀tá ní gbogbo ọ̀nà. Tẹ́lẹ̀ bá ń la ogun kọjá ń sìn, ogun kan ló ṣe lákọjá. Bọ́n ti David, wọ́n wá jẹ́ kí ogun wọ́n jẹ́ kó surround ẹ̀. Trouble on every side ni Bible pẹ̀lú ẹ̀. Trouble on every side. Ìkan tó ṣẹlẹ̀ sí David in Psalm 64 nìyẹn. Ogun yẹn ó jí David ká ni. David dẹ̀ mọ̀ pé wọ́n ti yí òun ká. But wọ́n mọ̀ pé David mọ̀ nítorí wọ́n bá David ṣọ̀rẹ́. Àwọn náà là ń wá bá ṣe meeting, management meeting. Àwọn náà máa wá bá ṣe meeting bí ìlú ṣe máa lọ. Àwọn náà ni wọ́n á sọ pé ọba David ẹ ṣe dáadáa, ẹ ṣe dáadáa gan. Ṣùgbọ́n wọ́n ti dìtẹ̀. Wọ́n ti plan bọ́n ṣe máa finish David pátápátá lábẹ́lẹ̀, but lójú ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣọ̀rẹ́ wọn, wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀, wọ́n jọ ń lọ ilé Ọlọ́run ni wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ ní. So ẹ̀rù bà David wípé tó bá jẹ́ pé ọ̀tá téèyàn mọ̀ lèèyàn dojúkọ, ṣé mọ̀ pé ó easy àti win irú àti bá irú ọ̀tá bẹ́ẹ̀ jà. Ṣùgbọ́n ọ̀tá téèyàn ò mọ irú nǹkan tán ti ṣe. David mọ̀ pé wọ́n ti di ọ̀tẹ̀, ó mọ̀ pé wọ́n ti lọ ṣe oríṣiríṣi, but David ò mọ ọ̀nà tó fẹ́ gbé gbà. David ò mọ ibi tán máa ti yọ sí òun. David dẹ̀ rí pé wọ́n pọ̀ tí wọ́n ti ṣe kinní yẹn, wọ́n ti jọ plan kinní yẹn. Wọ́n tẹ̀ ti fi ọ̀rọ̀ ẹnu wọn ti fi ba ọba David jẹ́ pátápátá. Tẹ́ bá ti ẹ̀ta kó sẹ́ni tó máa gba David ní èdá ẹ̀. So wọ́n ti really ba David jẹ́. So àkókò tí David wà lélẹ́yìí, àwọn èèyàn yìí wọ́n sọ pé ètò wọn yẹn ó pé perfect plan ni. Wọ́n ti plan yẹn tó jẹ́ pé kò lè yẹ. Àwọn ọ̀tá yẹn ni o, àwọn ló sọ pé àwọn ti plan yẹn tí kò lè yẹ o. But ohun tó wá jẹ́ tó wá ju David ní gbogbo nǹkan eléyìí ni wípé ìbẹ̀rù wà lọ́kàn David. David dẹ̀rẹ́ tẹ́rù bá wá, David máa make sure pé ìbẹ̀rù yẹn ó mú kúrò ni. But ẹ̀rù eléyìí ó bà David wípé ní ìmọ̀ràn táwọn people ìfẹ́ gbà yọ. Òun ò mọ bí bó ṣe máa gbé ẹsẹ̀ tóun ṣe ní ṣubú. So kò bẹ̀rù àwọn ọ̀tá o. Ìbẹ̀rù nǹkan táwọn ọ̀tá yìí fẹ́ ṣe, ìbẹ̀rù òní problem David in Psalm 64. Nǹkan tó fẹ́ káwa mọ̀ nìyẹn, nǹkan tó ń try àti point out fún wa nìyẹn wípé kò kí ń ṣe àwọn ọ̀tá ló jẹ́ wàhálà fún wa, torí Ọlọ́run ti ṣèlérí fún wa wípé tó máa ń bá wa jà ó máa bá jà. So David mọ̀ pé kò sọ́tá kankan tó lè borí òun, ìlérí Ọlọ́run ni David mọ̀ yẹn. But ìbẹ̀rù yẹn, torí pé ìbẹ̀rù yẹn ó gọ́gọ́ ní wàhálà. Ẹ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ ìyànjú, kí n má sọ púpọ̀ níbẹ̀ yẹn. Ká fi ṣe torí ọ̀rọ̀ ìyànjú, mo fi ṣe ọ̀rọ̀ ìyànjú. Ìbẹ̀rù ọ̀tá kì í ṣe fún ọ̀tá o. David ò bẹ̀rù ọ̀tá. Ìbẹ̀rù ọ̀tá ò ní problem tí David ní Psalm 64. Kí ni ìdí tí ìbẹ̀rù yẹn ṣe jẹ́ problem, tó ṣe jẹ́ wàhálà fún David? Nítorí pé bí tí ìbẹ̀rù bá wà, Ọlọ́run ò lè ṣe nǹkan kan. David mọ̀ pé Ọlọ́run máa ṣẹ́gun àwọn ọ̀tá. Níbi tí wọ́n bá sí yẹn, David mọ̀ pé Ọlọ́run máa rí wọn bẹ̀. Ṣùgbọ́n ìbẹ̀rù tó wà lọ́kàn David kò ní jẹ́ kí Ọlọ́run lè move. So nǹkan tó ń dùn David ṣe sọ pé Olúwa, mo fẹ́ kó tú mi sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀mí ìbẹ̀rù. Ẹ̀mí ìbẹ̀rù yìí ni wàhálà yìí o. Èmi ò bẹ̀rù àwọn ọ̀tá. Ní verse 1 yẹn tẹ́ bá kà ẹ máa rí pé mo fẹ́ kó gbà mí là nínú ìbẹ̀rù ni. Kò kí ń ṣe ní ò bẹ̀rù àwọn ọ̀tá o, kò sọ́tá kankan tó lè fèsì mi o. Ó fèsì Gòláyátì náà ẹ̀rù ò bà. So David mọ̀ pé àwọn ọ̀tá yẹn Ọlọ́run á take care àwọn. But ìbẹ̀rù yẹn tó bá wà ńbẹ̀, torí ibi tí ìbẹ̀rù bá ti wà, Sátánì máa ń ní feed day ni o. Tí Sátánì ò bá lè fi ẹ̀mí ìbẹ̀rù sínú èèyàn, kò lè ṣe nǹkan kan o. Sátánì gbọ́dọ̀ kọ́kọ́ fi ẹ̀mí ìbẹ̀rù
tó bá ti fi sínú èèyàn nígbà náà ni Sátánì máa ráyè. Nígbà tá a ṣe ìwé Jóòbù mo sọ fún wa, Jóòbù orí 3 ẹsẹ̀ 25, Job chapter 3 verse 25, ó ní nítorí pé ohun náà tí mo bẹ̀rù gidigidi, ohun tó ń bẹ̀rù gidigidi ó lóun ló dé bá òun o, ó ní ẹ̀rù ohun tó ń bà òun ló wá ṣẹlẹ̀ sóhun gangan níbi tí bẹ̀rù bá ti wà, torí Sátánì ti rí i pé Jóòbù ń bẹ̀rù lórí àwọn ọmọ ẹ̀, ó ń bẹ̀rù lórí àwọn gbogbo àwọn nǹkan tó ní. Sátánì ti rí bẹ́ẹ̀ pé ẹ̀rù yẹn ti wà nínú ọkàn Jóòbù lójoojúmọ́ for a long time. Sátánì wá capitalize ilé nǹkan tó wá rò nìyẹn. So ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6, Hebrews 11 verse 6, ó sọ fún wa wípé ṣùgbọ́n lé àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, kò sí bá ṣe lè wo Ọlọ́run tí ò bá sí gbàgbọ́, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. So nǹkan tó wá kò ṣe pé Dáfídì ò ní faith, ó ní faith, ṣùgbọ́n ó rí pé ẹ̀rù ti wọlé. So ẹ̀rù tó wọlé yẹn ó wá ń jẹ́ kí ó máa jẹ́ kí kò jẹ́ kí ọ̀nà kó wà fún faith yẹn láti lè dúró. Dáfídì láti máa gbàdúrà sí Ọlọ́run pé Olúwa, ìbẹ̀rù àwọn ọ̀tá yìí ni mo fẹ́ kó deliver mi, tú mi sílẹ̀, gbà mí là kúrò nínú ìbẹ̀rù àwọn ọ̀tá. Èmi ò bẹ̀rù àwọn ọ̀tá, ṣùgbọ́n ìwọ gbà mí là kúrò nínú ìbẹ̀rù wọn, mú ìbẹ̀rù kúrò lọ́kàn mi. Mo mọ̀ pé máa face àwọn ọ̀tá, ṣùgbọ́n ìyẹn mú bẹ̀rù ẹmu kúrò lọ́kàn mi. 2 Timothy chapter 1 verse 7, gbogbo wa ti mọ̀ sórí nsìn. Timothy kejì orí 1 ẹsẹ̀ 7, ó sọ pé nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè koro. Mo ti sọ fún wa lórí òkè Síónì, ìbẹ̀rù Sátánì ló máa ń pín ẹ̀bùn tó máa ń fún àwọn èèyàn ni. Ẹ má gba ẹ̀bùn náà lọ́wọ́ ẹ̀, torí Ọlọ́run ò fún wa o. Sátánì ló ń fúnyàn ní ẹ̀mí ìbẹ̀rù, Ọlọ́run ò fún wa. Ohun mẹ́ta lọ́lọ́run fún wa. Olúwa fún wa ní agbára, Olúwa fún wa ní ìfẹ́, ó tún fún wa ní ọkàn tó yè koro láti fi bá ẹ̀mí ìbẹ̀rù láti fi bá jà. Torí ibi tí bẹ̀rù bá ti wà ó máa ń káwọ́ Ọlọ́run kò ní o. Àwọn áńgẹ́lì tán bá ti dé wá ní má bẹ̀rù, torí tó bá bẹ̀rù wọn lè ṣe nǹkan kan. Má bẹ̀rù ló máa kọ́kọ́ sọ fún yín. So ẹ̀rù yẹn ò ní problem David ní Psalm 64 pé tó bá lè gba òun là kúrò nínú ẹ̀mí ìbẹ̀rù, òun mọ̀ pé Ọlọ́run máa take care àwọn ọ̀tá. Ṣé rí young pastor kan preach ní Redeem, ó ní fear, ó ní pé fear everything and run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ sá, ọmọ Ọlọ́run ò lè kẹ̀yìn sí ogun àbí sí wàhálà nígbà tí nǹkan bá ṣẹlẹ̀. Ó ti sú mi, ẹ tó bá sọ pé ó ti sú, ó kẹ̀yìn síbẹ̀, ó kẹ̀yìn sí nìyẹn o. Ẹ tó bá sì kẹ̀yìn sí Sátánì, ohun tó léwu ni. Nígbà tí Ọlọ́run máa fún wa ní gbogbo ìhámọ́ra tá máa fi sára láti máa fi ja ogun ní ìwé Ephesians 6:10-18, kò sí kankan tó fi sẹ́yìn o, gbogbo ẹ̀ iwájú ni o. Torí pé àgbọ́dọ̀ wẹ̀yìn, torí pé àgbọ́dọ̀ kọ ẹ̀yìn sí Sátánì ni o, àgbọ́dọ̀ sá, àgbọ́dọ̀ ṣojo, àgbọ́dọ̀ face Sátánì, ká face ìṣòro yẹn tó bá ṣe wá. Ẹ jẹ́ kí n fi Ìyá Joel Austin, mo mọ̀ pé púpọ̀ ní wa ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyá Joel Austin. Ìyá Joel Austin ó kú bí 2 or 3 weeks ago at the age of 91. Díẹ̀ ló kù kó pé 92. Bẹ́ẹ̀ mà, díẹ̀ ló kù kó pé 92. Meanwhile, nígbà tó pé 46 years old, àwọn doctor diagnose wípé ó ní cancer tó burú jù, ovarian cancer with stage 4 pé total. Ìyá oníyá kò dẹ̀ sick, bẹ́ẹ̀ ló ń jump, tó ló like àti máa jump káàkiri, ó máa aláfẹ́ yẹyẹ èèyàn ni ìyá yẹn. So nígbà tí doctor dẹ̀ wá sọ fún wípé tó gbé result wá, wọ́n ní bad news. Ó ní kí ni bad news náà? Wọ́n ní pé irú cancer tó ní nìyẹn, stage 4 dẹ̀ ni. Níbi tó lẹ̀ ti bá dé yẹn, o kò sí kankan tó lè ṣe sí, wípé kò sí bó ṣe lè rí 47th birthday ẹ̀. Ìyá dẹ̀ múra 47th birthday ẹ̀. Wọ́n ní pé kò sí bó ṣe lè rí 47, pé kó lọ máa múra, kó palẹ̀ mọ́, kó ṣe. Ìyá yẹn ó lóun rẹ́rìn ní pé ọmọ wò pé àbí ṣọ́mọ̀ kan, ìyá yẹn rẹ́rìn ní wípé
ẹ̀yin dókítà ẹ̀ dẹ̀ máa sọ̀rọ̀ bí Ọlọ́run. Ọlọ́run tó dá mi nìkan ló lè sọ pé àkókò tó. Ọlọ́run yẹn gan fún rẹ̀ tó bá sọ pé àkókò tó, mo lè bọ́ Ọlọ́run yẹn sọ. Ẹsíkáyà bọ́ Ọlọ́run sọ pé òun ò tí ì ṣetán. Ọlọ́run sì fi 15 years ó tún fi kún ayé Ẹsíkáyà. Ẹ dẹ̀ máa ṣe bí Ọlọ́run. Ẹ lè sọ fóun wípé òun ò ní rí 47 wípé nígbà tóun bá pé 50 years. Ẹ kú Jeremáyà orí 3 ẹsẹ̀ 17. Ta ni ẹni tí ń wí tí ń ṣe nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀? Number 1. Number 2, Isaiah 65 verse 20. Isaiah 65 verse 20. Ó sọ pé ọmọdé yóò kú ní 100 ọdún. Ẹni tó bá kú ní 100 years ọmọdé ni o. Ó kú lọ́mọdé ni o. Torí ọjọ́ wa gangan 120 ọgọ́fà ọdún ni. Genesis 6 verse 3. Ìpèsè ẹni tó bá kú ní 100 years old ó kú ọmọdé nìyẹn o. Ṣùgbọ́n ọjọ́ wa ọgọ́fà ni 120 years ni. Ó wá sọ pé ó kù kan o. Òun fẹ́ kàn kọ́ sílẹ̀ ni o. Isaiah 53. Ṣọ́mọ̀ pé ìyàwó pásítọ̀ lòun. Isaiah 53 verse 5. Isaiah 53 verse 5 sọ wípé ṣùgbọ́n a ṣáàlì ọgbẹ́ nítorí ìrékọjá wa. A párí ara nítorí àìṣedéédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ ni a fi mú wa lára dá. A ti mú wa lára dá ni o kì í ṣe pé a máa mú wa lára dá. Nígbà tí wọ́n ti na Jésù Kristi lórí igi àgbélébùú ni wọ́n ti mú òun lára dá o. Ni wọ́n ti mú èmi náà lára dá àtẹ̀yìn náà o. Kì í ṣe pé wọ́n ṣẹ̀ máa mú wa lára dá o. So kí dókítà kan wá sọ wípé àìsàn kan fẹ́ pa òun. You are joking. That's a joke. Pé ọ̀rọ̀ tọ́lọ́run yìí kò ṣeé yí padà. It is written ni. It is written. Pé so doctor don't worry. But tó bá sọ pé treatment wà tó fẹ́ fún òun wà obedient. Òun máa tó bá sọ pé kò ṣe nǹkan báyìí òun á ṣe. Pé bọ̀ tó wò ní pé 47 yẹn gbàgbé ẹ̀. Ìyẹn is not going to happen. Doctor wa ó ní 50th birthday òun á wá kí doctor yẹn. Doctor yẹn wá sọ fún pé ẹ̀wẹ́ tó bá pọ́n fẹ́ ṣe surgery ni òun á ṣe surgery fún, but surgery yẹn náà bóyá kó kàn fún ní few weeks kó kàn fi palẹ̀ mọ́ ni. Àwọn ọmọ ẹ̀ sọ pé ṣé òun á ṣe surgery, ó ní tó bá sọ pé òun ní ìdí surgery òun á ṣe é, òun ò bẹ̀rù. There's no fear àmì kankan, òun ò bẹ̀rù. Tó bá sọ pé òun máa ṣe surgery, it's alright, but pé òun ní pé 50 yìí 47 irọ́ ló pa, that's a lie. Wọ́n ṣe surgery fún ìyá oníyà o. Kò fọjọ́ kan sí kí ó parí surgery, ó lọ ń wo basket, kò lè ṣe kó má lọ wo basketball, ó lọ ń wo basketball, ó dẹ̀ jump káàkiri. Ìgbà tó pé 50, ó lọ sí hospital yẹn, ó lọ bèrè doctor. Wọ́n sọ pé bóyá 64, 65, doctor míì tún diagnose cancer again, cancer mi ìtẹ̀mọ̀ kan tó wá pé. Oye náà tún sọ fún mi pé you have really tried o, that you have lived up to this 65, that you live up to 65. Wípé cancer tó níyẹn ó bad gan. In fact, kọ́kọ̀rọ̀ àwọn palẹ̀ mọ́ ni kò sí kankan tó kù, Ọlọ́run ti bá ṣe, àwọn ọmọ ẹ̀ ti dàgbà kìnìkan. Ẹ̀yin ò kì í rí ju ikú lọ ní ẹ̀yin doctor. Wípé eléyìí tó sọ fóun tẹ́lẹ̀ wípé òun máa kú, wípé òun ní pé bọ́tíṣẹ́, ó má pé 50, unfortunately kò sí láyé 75. Màá invite sí party mi, doctor yìí ní 75 lọ́hùn. Ó ní don't worry, when I turn 75 tó bá máa ti retire jẹ́ kí ọmọ mi mọ̀ o, ọmọ mi ní Joel Osteen tó ní church ni. Jẹ́ kó mọ̀ so that I can figure you out nígbà tí bá pé 75. Nígbà tó pé 75 lóòótọ́ wọ́n wá doctor yìí náà tún ti kú o. Second one tún ti kú o. Ìyá wa ní ẹ̀gbọ́n àwọn tó ń dájọ́ okú fóun ṣe ni wọ́n kú. To cut the long story short, at the age of 91, almost 92, October ló yẹ kó pé 92. Ìyá yóò fọjọ́ kan síìkì kí basketball tó dé òun ló máa kọ́kọ́ débẹ̀. Ọmọ ẹ̀ tí ẹ̀ ń fi sọ wípé tóun bá kú ṣáájú ìyàwó òun kó má jẹ́ kí ìyàwó máa gbádùn káàkiri bí ìyá òun ṣe ń gbádùn bá ti bàbá òun kú tán. Torí ìyá òun ò jókòó lé, ìyá òun travel tó ń gbádùn káàkiri, ìyá òun ò fọjọ́ kan síìkì rí, ìfáìtà ni ìyá òun. Kí ni mo fi sọ̀rọ̀ Joel Osteen ìyá ẹ̀? Ẹ̀mí ìbẹ̀rù gangan ló máa ń pa àwọn ènìyàn. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Most people tí wọ́n ń kú ikú diagnosis doctor ṣe pé èèyàn mìíràn nígbà tí doctor ti sọ lọ́jọ́ yẹn òun náà máa lọ wọn páàkì ẹrù ẹ̀ ni.
in fact 50% ẹ ti kú lọ́jọ́ náà. Ọjọ́ tí dókítà ti sọ yẹn ni 50% ẹ ti lọ. A dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa rí symptom tí ò tí ì rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ó ti gbà nǹkan tí dókítà sọ. Torí ó ti gbé dókítà yẹn, ó ti gbé ga ju Ọlọ́run tó dá lọ, ju Ọlọ́run tó dá. Ó ti gbé dókítà yẹn ga ju Ọlọ́run tó jẹ́ pé òun fúnra ẹ̀ gangan ni the great physician. Doctors are physicians, general practitioner wọ́n practice ni. Tá bá practice eléyìí tí ò bá lọ àtún practice eléyìí. They are not experts. Iṣẹ́ náà làkúkú ń bá wọn ṣe, àkúkú rí nǹkan tó máa ń ṣe náà. Tó bá practice eléyìí gbà mí kò ní bọ́ sí, wọ́n á tún ní what do you think pàápàá, wọ́n á tún máa bí nọ́ọ̀sì pàápàá pé what do you think. Wọ́n á tún ṣe mí. But we have a great physician. Olùwòsàn tó ń poró àìsàn tó ta dókítà láyà. He is a great physician. Olùkọ́kọ́ ṣeṣẹ́ abẹ àkọ́kọ́ nínú Bible wo, the great surgeon. So why will a doctor tell you something and o dẹ̀ ti ń pààkì ẹrù? O ti ṣe tán. O ti gbé dókítà ga ju Ọlọ́run lọ. So ibi tí mò ń lọ ni wípé ẹ̀mí ìbẹ̀rù gangan ló ń kó wàhálà sílẹ̀. Nǹkan tá ń bẹ̀rù nǹkan náà ò tiẹ̀ tí ì dé, ṣùgbọ́n ẹ̀mí ìbẹ̀rù á ti ṣe tó ń bẹ̀rù á ti ṣe é léṣe. Nǹkan tó ń ṣe Dáfídì ní Psalm 64 tó dẹ̀ fẹ́ ká kọ́gbọ́n bẹ̀ nìyẹn wípé òun ò bẹ̀rù àwọn ọ̀tá yìí o tí wọ́n rọ̀gbà yìí òun ká. Wọ́n ti ambush òun, wọ́n ti ba òun jẹ́, wọ́n ti ṣe gbogbo nǹkan. Ṣùgbọ́n ìbẹ̀rù wá wọ ọkàn òun. Ìbẹ̀rù yẹn gangan ló fẹ́ k'Ọlọ́run gba òun là. Òun fẹ́ kí ìbẹ̀rù yẹn kó kúrò nínú ọkàn òun, kí gbàgbọ́ òun kó lè dúró, kí gbàgbọ́ òun kó yè koro. Ọ̀rọ̀ ìyànjú àkọ́kọ́. Ọ̀rọ̀ ìyànjú kejì. Ṣáptà yẹn ò gùn, but àwọn ọ̀rọ̀ ìyànjú méje ló máa jẹ́ kí ó yé wa dáadáa. Ìkan kejì tí Dáfídì sọ̀rọ̀ ń pa ẹ̀ ní verse 6. Dáfídì sọ wípé inú èèyàn ó máa jinlẹ̀ o. Inú àwa èèyàn èmi ayé àtẹ̀yìn yìí àti Dáfídì fúnra ẹ̀ ó ní inú èèyàn jìn. Ó jìn tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè rí o. Ọlọ́run nìkan òun ló lè rí o. Torí àwọn ọ̀tá nígbà tán bá tiẹ̀ ń plan gbogbo nǹkan, àwọn eléyìí sígbà tán plan ẹ̀ wọ́n láwọn ti perfect plan wọn. Wọ́n ti ṣe ètò yẹn, wọ́n ti gbé kalẹ̀ tó jẹ́ pé kò sọ́nà tí Dáfídì fi lè escape ẹ̀. Tó bá gbẹ́sẹ̀ kìíní báyìí ó máa kó sínú trap yẹn ni. Bó sọ̀rọ̀ lásán wọ́n ti parí gbogbo plan yẹn. Nígbà tó dẹ̀ parí ẹ̀ tán wọ́n sọ fúnra wọn pé kò sẹ́ni tó mọ̀, kò dẹ̀ sẹ́ni tó rí. Ẹ rí pé wọ́n gọ̀. Ẹ rí pé wọ́n gọ̀. Ṣé ẹni tó dá ojú ṣé kò ríran? Ṣé ẹni tó dá etí ṣé kò wá ní gbọ́ nǹkan tí wọ́n ń ṣe ni? Nǹkan tó jẹ́ pé nígbà mìíràn nǹkan tó wà lọ́kàn yín gan tẹ̀yin gan fúnra yín tẹ̀ ẹ̀ tí ì mọ̀, Ọlọ́run rí. Nígbà bí Holy Spirit á sọ fún yín pé this is what is in your heart. Ẹ̀yin ẹ máa rò pé mi tí ìrònú mi tí ìrò nǹkan bẹ́ẹ̀ yẹn. Bó tó wà nínú ọkàn yín. Tó bá gbé wọ́n sọ fún Dáfídì wípé ó wà nínú ọkàn ẹ̀ pé ó lè ṣe àgbèrè, pé ó dẹ̀ lè pa èèyàn, Dáfídì á sọ pé irọ́ ni. Dáfídì á sọ pé irọ́ ni o. So Dáfídì sọ pé inú àwọn èèyàn máa jìn o. Kò kí ń ṣe inú àwọn ọ̀tá nìkan tóun sọ̀rọ̀ ẹ̀ Psalm 64 o. Ó ní inú àwọn èèyàn jìn, inú jìn. Ṣùgbọ́n kò sí bí inú ṣe lè jìn tó. Ọlọ́run tó dá inú náà, tó dá ọkàn náà, ó rí o. Ó rí. Ẹ má jẹ́ kẹ́ni kankan tanra ẹ̀ wípé nǹkan tí mò ń rò nínú mi kò kúkú sẹ́ni tó mọ̀. Nǹkan tí mo ṣe kò sẹ́ni tó rí, kò sẹ́ni tó ṣe. Èèyàn tanra ẹ̀ ní o. Mo dẹ̀ máa fún wa ní àpẹẹrẹ kan nínú Bible. 2 Kings chapter 8 verse 12. 2 Kings ìwé ọba kejì orí kẹjọ ẹsẹ̀ 12. Ọba Syria ó ṣàìsàn. Ó dẹ̀ tí ẹ̀rù ti bà pé àìsàn yìí bó ṣe ń ṣe òun máa kú. Ó wá rán ìránṣẹ́ ẹ̀ nínú ọmọ ogun ẹ̀. Ó wá rán Asaliel lórúkọ ẹ̀ jẹ́. Ó ní kó lọ bá Elisha wòlíì Ọlọ́run. Kó lọ bí pé àìsàn tóun wà nínú ẹ̀ yìí ṣóun máa kú àbóun ò ní kú. Nígbà tí Asaliel dé ọ̀dọ̀ Elisha bẹ̀rẹ̀ sí ní sunkún. Bẹ́ẹ̀ Asaliel bá sọ wípé iye ọba rán mi pé kí wá béèrè nǹkan lọ́wọ́ yín pé ṣóun máa kú àbóun ò ní kú. Èwo wá ní tẹkún nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Elisha ní mo ti rí nǹkan tó wà lọ́kàn ẹ̀. Ọlọ́run ti sọ nǹkan tó wà lọ́kàn ẹ̀, Ọlọ́run ti sọ fún mi. Ó ní kí ló wà lọ́kàn òun. Ó lóun rí pé ọba yìí ó máa kú, ìwọ ló dẹ̀ máa di ọba. Ṣùgbọ́n nígbà tó bá di ọba nǹkan burúkú ló máa ṣe. Wá tiẹ̀ lánú àwọn obìnrin, àwọn aláboyún, wá lánú wọn, wá gbé ọmọ jáde nínú wọn.
wàá pa àwọn èèyàn, wàá balẹ̀ jẹ́. Ó wá ní òun nígbà tóun ò kì í ṣe ajá, báwo lòun ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ó fúnra ẹ̀ gan kò mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ wà lọ́kàn òun o. Òun Dáfídì ṣe sọ pé inú jinlẹ̀, inú jinlẹ̀, inú jinlẹ̀. Èlíṣà wá sọ fún mi pé Ọlọ́run fi hàn mí ni. Ó fúnra ẹ̀ ò tí ì mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ wà lọ́kàn òun. Ṣùgbọ́n tẹ bá lọ ka ṣápítà yẹn, ẹ máa rí i pé lóòótọ́ ọba yẹn kú, ọkùnrin yìí di ọba o. Gbogbo nǹkan tí Èlíṣà sọ pé ó máa ṣe, gbogbo ẹ̀ ló ṣe o. Gbogbo ẹ̀ ló ṣe pátápátá. So inú jìn, inú jìn, inú jìn. Pásítọ̀ Olúkọ̀yà last week mo ń lísìn sí. Ó ní ṣe ni ìyá kan wá rán gbọ́mọ ẹ̀ wá. Ó ní bọ́mọ yẹn ṣe rí. Pé kò ṣeé wò. Bẹ́ẹ̀ ni ìyá yẹn ń ké. Bẹ́ẹ̀ lára ẹ̀ ò balẹ̀. Bẹ́ẹ̀ ló ń pariwo. Bàbá Olúkọ̀yà tó bá lè gbà wọ́n. Gbogbo bí làwọn ti lọ. Bàbá ó ń pariwo ló dẹ̀ ń ké tí gbogbo ara ẹ̀ gbọ́n. Ọlọ́run ní ìyá ẹ kọ́kọ́ ẹ farabalẹ̀, mo máa gbàdúrà. Ṣùgbọ́n kí tó gbàdúrà, ẹ nu omi ojú yín ná. Ẹ nu omi ojú yín, ẹ nu omi ojú gbà. Òun ò lè nu Olúkọ̀yà. Tẹ bá fẹ́ kó ń gbàdúrà, ẹ nu omi ojú yín. Ẹ dẹ̀ fara yín balẹ̀. Gbogbo bẹ́ ṣe ń gbọ̀n yẹn, mi ì fẹ́ rú ẹ̀. Ẹ má gbọ̀n, ẹ fara yín balẹ̀, ẹ jókòó. Wọ́n ló sọ pé òkè ó wáìpù ó nu ojú ẹ̀, ó dẹ̀ jókòó. Olúkọ̀yà wá ní àwọn wá bíi pé màmá kí lọmọ yìí ṣe fún yín. Olúkọ̀yà ló sọ pé ṣó rí ni? Ó rí. Màmá dá mi lóhùn, mo ní kí lọmọ yìí ṣe fún yín. Ẹ sọ pé ṣé mo rí? Kí lọmọ yìí kí ló ṣe fún yín? Nǹkan tó sọ kò dáka sọ lórí òkè Síónì. But ìyá gangan ló wà nídìí nǹkan tó ṣọmọ. Òun sì ló ń gbọ́mọ káàkiri o. Ohun yìí náà ni o. Ṣe rí pé inú jì. Ṣe rí pé inú jì. So Dáfídì sọ wípé inú èèyàn jí o. Ìyẹn ní pé gbogbo àwọn tó ń gbára lé tó ń rò pé àwọn èèyàn tí wọ́n jọ ń gbàdúrà, tí wọ́n dẹ̀ jọ ń jẹun, tí wọ́n jọ ń wọnú ilé Ọlọ́run, tó jọ ń ṣiṣẹ́ papọ̀, àwọn gangan ló dìtẹ̀ mọ́ Dáfídì o. Wọ́n á dẹ̀ tún wá bá Dáfídì, wọ́n á dẹ̀ tún máa bà á níyànjú, wọ́n á dẹ̀ tún máa bá a sọ̀rọ̀. Dáfídì sọ pé inú àwọn èèyàn jìn, inú jìn. Jeremiah 17:9. Jeremiah 17:9 ó sọ wípé ó ní ọkàn ènìyàn ó ló kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ. Ó ló sì burú jáì. Ọkàn èèyàn burú jáì o. Kí ọmọ ìyá kan jọ bí wá nínú ìyá kan náà, ó dẹ̀ máa ṣe bí sí ọmọ ìyá kejì. Ṣé inú ò bá jì ní? Ọkàn èèyàn burú jáì. Ó burú jáì. Torí ẹ̀ ni Solomon ṣe sọ ní Proverbs ìwé òwe chapter 4:23. Proverbs 4:23. Ó ní ju gbogbo ohun ìpamọ́ ó nípa àyà rẹ mọ́. Torí nígbà míì ẹ máa rò pé nǹkan yẹn mi ò lè ṣe. Àfi kéèyàn ya sá fáwọn tó ń ṣe é ni o. Ẹ ya sá fáwọn tó bá ti rí irú ìrì bẹ́ẹ̀, ẹ ti rí pé ìrì ẹni yìí ni láìkí irú ìrì tó rìn ẹ tètè sá o. Àgùntàn tó bá bá járìn á jẹ̀gbẹ́ o. Á jẹ̀gbẹ́. Torí ẹ máa ti rò pé mi ò lè ṣe láyé, mi ò lè ṣe. Before you know it, ìwọ náà wà á ti máa bá wọn ṣe ni o. Téwé bá pẹ́ lára ọṣẹ, máa ń dọṣẹ náà ni o. Torí ò tiẹ̀ mọ̀ pé irú ẹ̀ wà lọ́kàn ẹ̀ gan tẹ́lẹ̀. Ó bá síbẹ̀ ni. Ó bá síbẹ̀ ni. Sọ́gbọ́n tó bá wá dẹ̀ láwọn tó ń ṣe díẹ̀díẹ̀, before you know, ìwà kan rò pé ẹ kò dẹ̀ lè ṣèbí kò lè náà. Èèyàn á dẹ̀ kúkú padà wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Before you know it, you find yourself níbi tó ti fẹ́ bára ẹ̀. Inú ilé o, ká gáàdì ọkàn wa with all diligence ni o. Kí ni kankan má sọ pé mi ò lè ṣe bẹ́ẹ̀ tèmi. Níbi tí mo bá dé yìí, kíníkan. Kéèyàn ya gáàdì ọkàn ẹ̀ ni o. Kéèyàn gáàdì ẹ̀. Inú jìn. Inú wa tá ní ó jìn o. Ó jìn. Ẹ jẹ́ ká ka Psalm 64. Psalm 64. Àdúrà ààbò. Àdúrà ààbò ni. Dáfídì ní verse 1 ló sọ pé Ọlọ́run májẹ̀mú. Tó bá ti kọ́ ní upper case bẹ́ẹ̀. Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run tí ò kì í dá májẹ̀mú ló ń pè. Ọlọ́run tí májẹ̀mú ẹ̀ wà lórí mi, tí májẹ̀mú ẹ̀ wà lórí Ísírẹ́lì. Ó ní gbóhùn mi nínú àròyé mi. Dáfídì tún ti wá pẹ̀lú àdúrà ẹ̀ ni. Torí ẹni tí ò bá gbàdúrà kò sọ́nà àbáyọ o. Àdúrà yìí nìkan ló ń gbà, àwọn agbára ò kì í gbà o. Dáfídì sọ pé Olúwa, mo tún ti káròyé mi dé o. As usual. Gbóhùn mi nínú àròyé mi o. Wá gbóhùn mi.
ṣùgbọ́n ohun tí mo fẹ́ kó ṣe fún mi gangan, pa ẹ̀mí mi mọ́ lọ́wọ́ ẹ̀rù ọ̀tá mi. Ẹ̀rù ni ẹni problem mi ò bẹ̀rù àwọn ọ̀tá o, torí mo mọ̀ pé ẹni tó bá sọ pé òun fẹ́ bá mi jà wá bàjà, ìlérí tó ṣe fún wa nìyẹn. I will contend with them that contend with you. Ológun tá à ń jà kò kì í ṣogun agun òun ni, don't worry, I get your back. Ó ṣèlérí fún wa, ọba tó dẹ̀ ń ṣèlérí tó mú ìlérí iṣẹ́ ni, tó sọ pé tá bá tiẹ̀ jà àwa la máa jórí àní jẹ́rù. Ṣe pé téèyàn méjì bá jà, èèyàn kan wà lókè èèyàn kan wà nísàlẹ̀, ó ṣèlérí fún wa pé àwa la máa wà lókè, ọ̀tá máa wà nísàlẹ̀ ni. So ọba tó ṣèlérí fún wa ni. Ṣùgbọ́n Dáfídì wá sọ pé mo ní problem kan níbí o, ẹ̀rù ti dé o, mo dẹ̀ mọ̀ pé ẹ̀rù tó wà níbí yìí sí kò ní jẹ́ k'Ọlọ́run lè ṣẹ́gun àwọn ọ̀tá yìí o, torí ibi tẹ́rù bá ti wà Ọlọ́run ò kì í sí bẹ́ẹ̀ o. Olúwa dìde o, gbà mí là, deliver me, prayer of deliverance ni o, deliver me from the spirit of fear. Torí ẹ̀rù ò kì í bà Dáfídì, tó bá ti di pé ẹ̀rù bà Dáfídì rẹpẹtẹ bí eléyìí, ó ti bẹ̀rẹ̀ sí ní sọ pé eléyìí ò dáa, k'Olúwa tètè gba ẹ̀rù yìí. Tẹ́rù bá ti kúrò, eléyìí tó kù fúyẹ́. Pa ẹ̀mí mi mọ́ lọ́wọ́ ẹ̀rù ọ̀tá mi ò bẹ̀rù ọ̀tá, ṣùgbọ́n ẹ̀rù yẹn gangan àwọn ọ̀tá yẹn they will be taken care of. Ṣùgbọ́n ẹ̀rù yẹn ni mo fẹ́ kó bá mi mú kúrò Ọlọ́run, ẹ̀rù yẹn bá mi mú kúrò. Ìgbàgbọ́ mi kó dúró pa, kí n dúró ṣinṣin, kó má sí nǹkan kan tó máa bà mí lẹ́rù. Tí ó bá ti sí bẹ̀rù, Sátánì ò lè ṣe nǹkan kan, ó ti lùsì nìyẹn. Bóbi tí bẹ̀rù bá ti wà, ẹ ti ṣílẹ̀kùn fún un, Sátánì máa gbàdá, ó máa jókòó ni, because ìbẹ̀rù ló máa ń lò ẹ̀mí ìbẹ̀rù àti ìbẹ̀rù. Tẹ́ bá ti wá gba ìbẹ̀rù yẹn, ọmọ aráyé wọlé, kò ní wọlé sínú ayé wa lórúkọ Jésù. So ní verse 2 ó wá sọ pé pa mí mọ́ lọ́wọ́ ìmọ̀ ìkọ̀kọ̀. Àwọn èèyàn yìí ìmọ̀ ìkọ̀kọ̀ ni o, wọ́n lọ ṣe kú ni wọ́n lọ ṣe o, wọ́n conspire, ṣe mọ̀, wọ́n àpapọ̀, ẹ jẹ́ ká parapọ̀, ṣe mọ̀, gbogbo wa against him, kó wájú òun nìkan kó jẹ́ lónà, kí gbogbo wa, ṣe mọ̀, gbogbo àwọn tó ń bá ṣèjọba, gbogbo àwọn ọmọ ogun ẹ̀, gbogbo ẹ jẹ́ ká parapọ̀. Tá bá parapọ̀, tí gbogbo wa bá fèsì ẹ̀, òun nìkan bó ló fẹ́ gbégbà, ó máa ṣubú. Wọ́n gbàgbé pé one with God ni majority. Èèyàn kan pẹ̀lú Ọlọ́run ó ní majority. Bí gbogbo ayé gbọ́n ìtẹ̀mọ́yàn kan, téèyàn kan yẹn tó bá ti wà pẹ̀lú Ọlọ́run ó ní majority. Òun ni. So Dáfídì wá sọ pé Olúwa ìmọ̀ ìkọ̀kọ̀ ni o, torí tó bá gbọ́n tiẹ̀ jáde tán tí mo mọ̀ pé wọ́n plan nínú nǹkan bíi eléyìí, màá lè fèsì wọn squarely, àjọjú ìjà kọ́ra wa àjọṣe. But ìmọ̀ ìkọ̀kọ̀ ni, mi ì mọ ọ̀nà tó fẹ́ gbé gbà, mi ì mọ ìbọn ṣe plan yẹn. Ó ní so pa mí mọ́ lọ́wọ́ ìmọ̀ ìkọ̀kọ̀ àwọn ènìyàn búburú, lọ́wọ́ ìrúkèrúdò àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, àwọn aláìdára. Òun la ṣe mọ̀ pé kò kì í ṣe àwọn aráàta, iniquity ni o. Àwọn tó mọ̀ pé nǹkan tí mò ń ṣe yìí ẹ̀ṣẹ̀ ni, but they are doing it. Aláìgbàgbọ́ lè máa ṣẹ̀ṣẹ̀ bó ṣe wù, kò mọ̀ pé kan ò dáa, kò mọ̀ pé, but ẹni tó ń bá wa tájọ wà papọ̀, tájọ ń lọlé Ọlọ́run, ó mọ̀ pé kan tó ń ṣe yìí ẹ̀ṣẹ̀ ni, but kò ké àwọn ọ̀bẹ̀rù. Wọ́n bẹ̀rù Ọlọ́run. So ó sọ pé àwọn eléyìí, àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni o, àwọn tó ń commit iniquity ni wọ́n bẹ̀rù Ọlọ́run. So Olúwa pa mí mọ́ lọ́wọ́ ìmọ̀ ìkọ̀kọ̀ wọn. Plan wọn kò lè ràn mí, nǹkan tó fẹ́ ṣe, ọfà wọn kò lè bà mí, ìyẹn certain. Ṣùgbọ́n ìmọ̀ ìkọ̀kọ̀ yẹn, mi ì mọ ọ̀nà tó fẹ́ gbé gbà. Mo wá fẹ́ kó pa mí mọ́ lọ́wọ́ ìmọ̀ ìkọ̀kọ̀ àwọn ènìyàn búburú. So ní verse 3 ó wá sọ pé ẹni tí ń pa ahọ́n wọn bí ẹni pé idà ni. Torí ahọ́n náà lọ fi ń ba Dáfídì jẹ́ káàkiri, tó fẹ́ ṣàfẹ́ mú kúrò lórí oyè yẹn by all means. Wípé ẹnu wọn, ahọ́n wọn bí ẹni pé idà ni. Ṣé ti rí kí èèyàn kan wá bá yín kó dẹ̀ sọ̀rọ̀ èèyàn kan fún tẹ́ pé tẹ́ bá dẹ̀ rí ẹni àdàbẹ̀ pé kẹ́ lọ pa ẹni yẹn ni. Nínú ilé Ọlọ́run ló ti pọ̀ jù o. Especially tán bá rí pé bóyá wọ́n fẹ́ appoint èèyàn kan as minister, wọ́n á lọ papọ̀. Ẹni ìta bá fi ṣe minister, oníkan lọ́wọ́ èèyàn máa wá jókòó sí preaching ẹ̀ o. Ẹ má jẹ́ ká gbà á láyè. Wọ́n á gbé story kalẹ̀. Nǹkan tí ò ṣẹlẹ̀, wọ́n á dẹ̀ gbé kalẹ̀ tó jẹ́ pé pastor yẹn gan sọ pé
ṣé pé sísà yìí àbí brọ́dà ṣé pé bó ṣe rí leléyìí. Psalm 64 ẹ má gbàgbé o, inú jìn o. David sọ pé ní verse 4 ó ní nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wípé kí wọ́n lè tafà wọn níkọ̀kọ̀ sí àwọn tó pé náà fẹ́ ta ọfà sí òkèlè bẹ́ẹ̀ pé wọ́n ń ṣe ará ìjọ ni wọ́n o, community of God ni wọ́n wà o, household of faith ni àwọn tí David ń sọ̀rọ̀ nípa ẹ̀ wà o. Ó ní ọfà tí wọ́n fẹ́ ta yẹn ẹni tó pé ni wọ́n fẹ́ ta sí o. David ò sọ̀rọ̀ ń para ẹnìkan sí ó ń jẹ́ kí gbogbo wa mọ̀ ni o, kí òun fẹ́ kí gbogbo wa kọ́gbọ́n lára tòun lòún ṣe ń kọ gbogbo àwọn sáàmù yìí. Ó ní kí ó lè máa tafà ní ìkọ̀kọ̀ sí àwọn tó pé, ní ìkọ̀kọ̀ láti máa ń ta ọfà yẹn o. Wọ́n á ti plan yẹn, wọ́n á ti gbèrò ẹ̀, wọ́n á ti ṣe báwọn ṣe máa ṣe. Ẹni tó dẹ̀ pé, ẹni tó dúró lẹ́ni tó pé, ẹni tó dúró ṣinṣin nínú Ọlọ́run òun ló fẹ́ ta ọfà yẹn sí o. David sọ pé ẹni tó dúró ṣinṣin òun ló fẹ́ ta ọfà yẹn sí. Ó ní lójijì ni wọ́n tafà sí wọn kò sì bẹ̀rù pé nígbà tẹ́ni yẹn ò expect rárá. Ṣẹbẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ tẹ́jẹ́ ń gbàdúrà tẹ́jọ́ ń gbà àwẹ̀ pàápàá tẹ́yìn pé lórí fóònù tó tún wá advice yìí tó ń ṣe gbogbo tó dẹ̀ jẹ́ pé wọ́n ti parí, wọ́n ti finish plan wọn tán pátápátá. Ó ní sọ lójijì ni wọ́n fẹ́ ta ọfà yẹn. Ó ní ẹ̀rù tí ẹ̀ bà wọ́n, ìyẹn ni pé wọn bẹ̀rù Ọlọ́run, wọn dẹ̀ bẹ̀rù ènìyàn. Torí tá bá bẹ̀rù Ọlọ́run wọn ò ní ṣe irú ẹ. Wọ́n mọ̀ pé ẹ tó dúró ṣinṣin Ọlọ́run máa gbèjà ẹ, Ọlọ́run máa jà fún bọ̀ wọn bẹ̀rù Ọlọ́run. Ìdí tí wọ́n dẹ̀ fi bẹ̀rù Ọlọ́run ni pé wọ́n sọ pé kò sọ Ọlọ́run ò rí, kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tó mọ̀. Ní verse 5 kò wá sọ wípé ó nítorí wọ́n ń gbara wọn níyànjú ní ọ̀rọ̀ búburú, wọ́n jọ ń gbara wọn níyànjú lọ́rọ̀ búburú ni o. Wọ́n á kóra wọn pọ̀, wọn ò ní kóra wọn pọ̀ nípa bí iṣẹ́ Ọlọ́run á ṣe lọ síwájú o. Sísà yẹn threat ló jẹ́ fún wa. Ìwọ lọ sọ báyìí, èmi máa sọ báyìí, ìwọ lọ sọ báyìí at different times. Ká lọ poison mind pastor nípa ẹ̀ ṣe mọ̀. Tí pastor bá jẹ́ tí ò kì í listen sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ lo ìyàwó ẹ̀ ẹ jẹ́ ká ìwọ sọ báyìí, ìwọ wà á ní ṣe bẹ́ẹ̀ nípa àmọ́ ara wa pa àmọ́ ìwọ wà sọ tiẹ̀. Ọjọ́ bí èmi náà máa lọ sọ tèmi, ìwọ náà wà lọ sọ ti tiẹ̀. Bàtà tẹ́yàn 3 bá lọ rojọ́ fún pastor àmọ́ ìpẹ́ ẹni yóò kì í ṣe èèyàn. So David sọ pé wọ́n ń gbara wọn níyànjú ni o rí ọ̀rọ̀ búburú lá ń gbara wọn níyànjú ẹ̀. Wọ́n ń gbìmọ̀ àti dẹkùn sílẹ̀ ní kọ̀ọ̀kan ni o. Wọ́n wá ń wí pé ta ni yóò rí i, ẹni pé wọ́n gọ̀ tó sẹ́ni tó máa rí àti dẹ okùn yẹn àti dẹ́ sílẹ̀ kókàn kó sí ni. Ẹni tó bá dẹkùn sílẹ̀ ló máa kó sí lọ́rọ̀ Ọlọ́run sọ. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, kò tiẹ̀ ní ìdí àmì. His word is true. His word is true. He's a faithful God. Ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ni ó dẹ̀ sọ ní he that digs a pit shall fall into it. Ọ̀rọ̀ Ọlọ́run sọ ó ní ẹ tó bá dẹ̀ róòlù òkúta yẹn á róòlù bá. Ọ̀rọ̀ Ọlọ́run ni, that's his word. Psalm 94 verse 9 sọ pé ẹni tí ó gbin etí ó lè ṣe aláìgbọ́ bí? Ẹni tó dá etí pé ká máa fi gbọ́ ọ̀rọ̀, ṣé wá lè wà kó má gbọ́ nǹkan tí èèyàn kan tó dá etí fún tó ń sọ? Ẹni tí ó dá ojú, ẹni tó sọ pé òun dá ojú fún wa ká lè máa fi ríran, ṣé kò wá ní ríran nǹkan tí wọ́n ń ṣe? Nígbà tó jẹ́ pé Ọlọ́run fún rẹ̀ gan ni olórí aríran, orúkọ ènìyàn olórí aríran, he is the all knowing. Ó nìkan ló mọ gbogbo nǹkan, ó dẹ̀ ló ríran jù torí ìran tó bá fi hàn kò sí bó ṣe lè ríran tó, ibi tó bá fi hàn èdè ló máa rí. Tó kò dẹ̀ fi gbogbo ẹ̀ hàn gbogbo èèyàn, kò fi hàn gbogbo èèyàn. So ibi tó bá fi hàn yàn dé lèèyàn máa rí dé. Ó fún rẹ̀ gangan ni olórí aríran. Kéèyàn kan wá sọ pé kò rí, àwọn ti plan ẹ̀, àwọn ti gbèrò ẹ̀, kọ́kàn execute ẹ̀ ló kù nítorí Ọlọ́run ò rí. Ọ̀dẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀. Verse 6 ó wá sọ wípé wọ́n gbèrò ẹ̀ṣẹ̀, wọ́n wí pé àwa ti parí èrò tí a gbà tán, wọ́n ti perfect plan yẹn, káwọn kàn dé lọ execute kákan lọ ṣe ló kù. Wọ́n ti gbèrò ẹ̀ṣẹ̀ wọn o, wọ́n dẹ̀ ti sọ pé àwọn ti parí ẹ̀, kò sí kan tó kù mọ́, ó ti everybody ti gbogbo ẹ̀ ti pé, kò sí error níbi kankan, kò sí gbogbo ẹ̀ bí Ámánì ní ṣe plan ẹ̀ bó ṣe pé fún Mọ́dékáì ṣe mọ̀, ó plan ẹ̀ dáadáa, ó ṣe gbogbo ẹ̀ sílẹ̀. Nígbà tó dẹ̀ ṣe tán ó
òun fún ara ẹ̀ gangan lọ́lọ́run fi sóde gálò yẹn because bó ṣe ń plan ẹ̀ bó ṣe ń ṣe ọlọ́run ń wò ó well done boy ìwọ ṣáà máa ṣe ọlọ́run fún láyè kó plan ẹ̀ nígbà tó dẹ̀ ṣe tó dẹ̀ di ọjọ́ tó máa execute ọlọ́run dẹ̀ sọ pé boy ó dẹ̀ ra tabọ́tì rẹ̀ ibi tó jókòó sí ètò ṣe yìí ti tó ìwọ fún rẹ̀ gan ni kán kúkú ṣùgbọ́n fẹ́ gbéra ẹ̀ga ni wọ́n kúkú gbéga sórí gálò yẹn sọ́dà gbogbo èèyàn rí ibi tó ṣe mọ̀ pé ìgbéraga ibi wọ́n kúkú gbé sórí ẹ̀ kí gbogbo èèyàn kúkú rí ibi tó parí ìgbésí ayé ẹ̀ sí àtàwọn ẹbí ẹ̀ you see so David sọ pé wọ́n gbèrò ẹ̀ṣẹ̀ wọ́n wí pé àwa ti parí èrò tí a gbà tán a ti parí ẹ̀ àti ìrò inú olúkúlùkù wọn ó jinlẹ̀ David sọ pé ìrò inú wọn ó jinlẹ̀ kò sí kankan tó wá sọ fún David pé nǹkan báyìí mà láwọn David ó kàn jókòó ní o orí omi lásán ló jókòó sí o irọ́ o wọ́n dẹ̀ ń bá ṣeré wọ́n dẹ̀ jọ ń ṣe ìjọba wọ́n jọ ń lọ lé Ọlọ́run wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ti parí iṣẹ́ but David ní gift ó ń ríran David fúnra ẹ̀ gan ó ń ríran ṣe mọ̀ David mọ̀ pé wọ́n ti ṣe gbogbo nǹkan bíi ilé ìkókan mọ́ ọ̀nà tó fẹ́ gbà yọ ni but ó rí gbogbo nǹkan tí wọ́n ṣe òun ni David ṣe sọ pé inú èèyàn jinlẹ̀ inú èèyàn máa jinlẹ̀ o wọ́n sọ pé ta ni yóò wádìí kò sẹ́ tó máa wádìí wọn kò sẹ́ tó máa mọ orí ìkà tán wọ́n ń ṣe táwọn bá kan ti yọ kúrò tán àwọn èèyàn nímọ̀ ibi tó ti wá àwọn kan ní pé bá David ti ṣubú case close ẹni pé wọ́n tanra wọn nígbà tán dẹ̀ ń plan gbogbo Ọlọ́run wò wọ́n ń rẹ́rìn he that sit in heaven shall laugh ni Ọlọ́run wò wọ́n ń rẹ́rìn pé ẹ kú iṣẹ́ Jeremiah 11:20 Jeremiah 11:20 ó sọ pé ṣùgbọ́n Olúwa àwọn ọmọ ogun onídàájọ́ òtítọ́ tó ń dá àyà àti inú wò Ọlọ́run kan wà tó máa ń dá àyà àti inú wò tó rí ohun tó wà irú 2 Kings 8:12 tí mo fún wa asálẹ̀ fúnra ẹ̀ gan ò tí ì mọ̀ pé irú kan burúkú bẹ́ẹ̀ wà lọ́kàn òun ṣùgbọ́n Ọlọ́run ti rí Ọlọ́run fúnra ẹ̀ ti rí pé nǹkan tó máa ṣe lélẹ́ ó dẹ̀ ti sọ fún ìránṣẹ́ pé nǹkan báyìí ló máa ṣe ẹ wo olú ìyá tó ń pariwo tó ń ṣe tó lọ bá Olúkọ̀yà tó sọ pé orí Olúkọ̀yà ní kí Olúkọ̀yà nínú sí ẹ̀ bí àwọn pé orí òun bí ẹ pé kí ló máa ń ṣe fún ẹ tó lè ṣe kan tó bí eléyìí fún ó dẹ̀ tún gbé káàkiri ó dẹ̀ ń gbọ́n ó dẹ̀ tún sùn ẹ̀kún kí ló dé Olúkọ̀yà lásán ló sì rí o ẹwà ìmọ̀jì Ọlọ́run ẹ̀mí mímọ́ tó wà ní Olúkọ̀yà ló sì rí o ẹwà ìmọ̀jì aríran fún rẹ̀ olórí aríran ọba tó dá ẹ tó fún ẹ lójú tó fún ẹ ní etí tó fi ń gbọ́dọ̀ tó dẹ̀ ní kóun ló dá ọkàn tó wà nínú rẹ ó wá sọ pé nǹkan tó ń plan pé kò mọ̀ kò pé kò rí it is well so ní verse 7 ẹ máa gbọ́ response ọ̀lọ́ ẹ máa gbọ́ bọ́lọ̀ ṣe respond sí situation yẹn o ṣe wọ́n pé man of faith ní David statement of faith yẹ òun leléyìí o ẹ̀rù yẹn ti lọ o ẹ̀rù tó sọ pé kọ́lọ́run gba òun ní verse 1 yẹn ẹ̀rù yẹn ti lọ David wá ń sọ wípé ẹ wá gbọ́ o lóòótọ́ wọ́n ti gbèrò wọn ò bẹ̀rù Ọlọ́run o wọ́n ti parí plan wọn o wọ́n ti ready àti execute ẹ̀ ní verse 7 ó wá sọ pé ṣùgbọ́n Ọlọ́run yóò tafà sí wọn lójijì wá sì gbọgbẹ́ wọ́n á gba ọgbẹ́ ni èyí kò sí ìta títí ẹ̀ torí Ọlọ́run smart ju àwọn tó plan àwọn rò pé àwọn ti plan ẹ̀ ní kọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run gan wà ń kọ̀rọ̀ jù wọ́n lọ ṣẹ̀mọ́ torí pàtó Ọlọ́run bá fẹ́ ta tiẹ̀ kò sí bàbá ńlá tó mọ̀ lójijì ni àwọn ọ̀tá òtún wọn ní mọ̀ wọn ní fúnra níbi tó bá sì dúró sí pé káwọn lọ ṣe báyìí Ọlọ́run fúnra dé ta wọ́n lọ́fà lójijì easily ni ṣùgbọ́n Ọlọ́run yóò tafà sí wọn lójijì unexpectedly ni báyìí ni wọ́n á gba ọfà yẹn lórúkọ Jésù ó ní wọ́n á dẹ̀ gbọgbẹ́ ìkan tí David sọ nìyẹn o ní verse 8 wá sọ wípé bẹ́ẹ̀ ni ahọ́n wọn yóò mú wọn ṣubú ahọ́n wọn tí wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n fi gba èrò ibi yẹn nípa ahọ́n wọn yẹn gan náà wọ́n fi ṣubú o nítorí ọ̀rọ̀ tí wọ́n fi ẹnu ara wọn sọ yẹn nítorí pé ọ̀rọ̀ yẹn ó gan Ọlọ́run ni ẹni tó bá sì ti gan Ọlọ́run á rí ìbínú Ọlọ́run á rí ìjà Ọlọ́run ẹni tó sọ pé kò sí nǹkan tọ́lọ́run wọn máa ṣe jẹ́ kí n ṣe kí n ta àti múra ìtàn ṣe mọ̀ gbogbo agbára ti kàn báyìí àti ṣe kò sí nǹkan tọ́lọ́run wọn máa ṣe gbàgbé pọ́lọ́run gangan ló dá yín omi àtẹ̀jẹ́ ara ní ọwọ́ Ọlọ́run ló wà òun ló ní èmi tàbí fún rẹ̀ gan òun ló ní
àsìkò tó bá dẹ̀ wù ú ló lè gbà padà ló sọ pé òkè mo fún ẹbọ tó o fẹ́ lò dáadáa mọ́ o ti fẹ́ di wàhálà sí òun lọ́rùn ilé tó ṣe yẹn ti tó case close. Case close sí Dáfídì sọ pé bẹ́ẹ̀ ni ahọ́n wọn yóò mú wọn ṣubú lu ara wọn ní o gbogbo wọn tó jọ plan ẹ̀ kò ṣe pé bóyá ìkan ló mọ wà affected gbogbo wọn tó jọ plan ẹ̀ yẹn wọn kò sí kankan tó máa escape wọn ní escape ó ní gbogbo ẹni tí ó rí wọn yóò mì orí àwọn tó máa rí wọn tó ní Dáfídì sọ pé Olúwa máa fi wọ́n ṣe example ni o ó máa fi wọ́n ṣe àkànṣe àbí kí ló ń pe example fún àwọn tó kù so that táwọn èèyàn bá rí bọ́lọ́run ṣe dí pẹ̀lú wọn ẹ̀rù Ọlọ́run á bá àwọn ènìyàn wípé má lọ bẹ̀ Ọlọ́run wà lẹ́yìn ẹ o má try ẹ̀ àwọn tó try ẹ̀ wò wọ́n nǹkan tó bá dé ń bẹ̀ lélẹ́yìí o Dáfídì sọ pé bẹ́ẹ̀ ni ahọ́n wọn yóò mú wọn ṣubú lu ara wọn gbogbo ẹni tí ó rí wọn yóò mì orí wọ́n á mì orí fún wọn ni wípé ẹ má try ẹ̀ Ọlọ́run wọn iná ajónirun ni o iná ajónirun ni ní verse 9 ó wá sọ pé àti gbogbo ènìyàn ni yóò máa bẹ̀rù nígbà táwọn èèyàn bá rí bí Ọlọ́run bó ṣe jí pẹ̀lú wọn àwọn èèyàn á bẹ̀rù ẹ̀rù Ọlọ́run á bá àwọn ènìyàn yìí pé sísà yìí ń sin Ọlọ́run lóòótọ́ fún olùdarí yẹn Ọlọ́run wà lẹ́yìn wọn bíi ké don't try olùṣe sọ pé touch not my anointed ó dẹ̀ wọ́ọ̀nì Ọlọ́run dáadáa ni ó wọ́ọ̀nì ó kìlọ̀ ó ní don't touch má fọwọ́ kẹ́yìn àmì òróró mi má ṣe wòlíì mi níbi má ṣọmọ mi níbi ó lẹ tó bá ń bá mi jà òun á bá jà ó sọ bẹ́ẹ̀ torí pé wọn bẹ̀rù Ọlọ́run náà ni ní verse 9 ó wá sọ pé àti gbogbo ènìyàn ni yóò máa bẹ̀rù nígbà tí wọ́n bá rí nǹkan tọ́lọ́run tó ṣe fún àwọn ẹni ibi yìí ó ní àwọn ẹ̀gàn wọn á máa sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run wọ́n á máa ròyìn iṣẹ́ Ọlọ́run àwọn aláìgbàgbọ́ ni o nígbà tá a bá rí bọ́lá ṣe dí pẹ̀lú àwọn tó ń lọ sínú chọ́ọ̀chì tó ń ṣiṣẹ́ ibi pé àwọn aláìgbàgbọ́ tó wà ń ta àwọn gan kíákíá wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run nítorí tí wọ́n ń fi ọgbọ́n ro iṣẹ́ rẹ̀ ọgbọ́n náà máa fi ro iṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí n fún wa ní example kan nínú Bible Daniel chapter 3 àti fẹ́ ṣe tán Daniel chapter 3 verse 16 to 25 ọba Nebukadnesari níṣẹ́ ló gbèrè kalẹ̀ ó ní èrè tí mo gbé kalẹ̀ ó ní lóun fẹ́ káwọn ọmọ Ọlọ́run kan tẹríba fún ká máa bọ èrè yẹn kí èrè yẹn kó di Ọlọ́run ṣé Shadrach Meshach àti Abednego àti Daniel pàápàá wọn ní àwa ò lè forí balẹ̀ fún èrè o a lè forí balẹ̀ Ọlọ́run nìkan la lè forí balẹ̀ fún wọ́n lọ fi ẹjọ́ wọ́n lọ fi sùn ọba pé àwọn kan wà tí wọ́n sọ pé àwọn ò lè forí balẹ̀ fún èrè ọba Nebukadnesari o àwọn Ọlọ́run tí wọn o Ọlọ́run wọn nìkan ni wọ́n lè forí balẹ̀ fún inú bí ọba yẹn ó ní ẹ lọ bá mi kó wọn ẹ dì wọ́n lọ́wọ́ ẹ dì wọ́n lẹ́sẹ̀ ẹ dì gbogbo ara wọn ẹ wá lọ dá iná ajónirun iná ẹ wá jẹ́ kí iná yẹn kó gbóná lọ́nà 7 times 7 tó bá ti gbóná tán ẹ wá bá mi jù wọ́n sínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ jù wọ́n sínú náà mo fẹ́ wò wọ́n kán jó ráúráúráú àwọn yẹn dẹ̀ sọ fún pé Ọlọ́run wọn á gbà wọ́n tí ò wá dẹ̀ tiẹ̀ gbà wọ́n àwọn ò ní forí balẹ̀ fún èrè o àwọn ò ní forí balẹ̀ fún èrè nígbà tí wọ́n ṣe híìtì gbogbo ọbẹ̀ tán híìtì ẹ̀tàn tán híìtì iná àwọn tó lọ jù wọ́n sínú iná fúnra wọn gan iná jó wọn ni so nígbà tó dẹ̀ jù wọ́n ọba yìí dẹ̀ fẹ́ wo bọ́ ṣe máa jóná Nebukadnesari dúró ni nígbà tó dẹ̀ jù wọ́n sínú iná Nebukadnesari rí pé wọ́n kàn ṣubú wọ́n dẹ̀ dìde nígbà tó dẹ̀ máa fi dìde ibi tán ṣubú tán jù wọ́n sí gbogbo okùn tán fi dè wọ́n gbogbo iná ti mú gbogbo okùn yẹn kúrò ìkankan ò ṣe wọ́n ó wá rí pé àwọn mẹ́rin ló wà nínú iná náà ó fúnra wá wà confused ó wá ń bi àwọn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ pé ṣé báwọn mẹ́ta la jù sínú iná yìí ọmọ yẹn sọ pé àwọn mẹ́ta ni ó ní bọ̀tà àwọn mẹ́rin lòún rí ìlọ́kà ń Daniel chapter 3 verse 16 to 25 ó ní ìkẹrin tó ń dẹ̀ rí yóò jọ ọmọ Ọlọ́run ó Jésù Kristi fún rẹ̀ lórí ẹ mọ̀dí tí náà yóò ṣe jó àwọn ọmọ Ọlọ́run torí pé iná ò lè jó ọmọ ẹ̀ Ọlọ́run fún rẹ̀ ní iná ajónirun òun gangan ní iná nígbà táwọn ọmọ ẹ̀ dẹ̀ wà nù iná ohun bàbá wọn fúnra wọn gan dẹ̀ wá dúró tì wọ́n pé èmi ní iná ajónirun ọ̀tá mi ní iná máa ń jó kò kì í jó àwọn ọmọ mi ó dúró síbẹ̀ pa
nígbà tí ọba Nebukadnesari tó rí pé iná ò tiẹ̀ ran àwọn èèyàn wọ̀nyí, ó ní ó fún rẹ̀ gan wá di evangelist, ó di preacher. Nǹkan tó ṣẹlẹ̀ ní verse 9 tí David sọ nìyẹn o. Gbogbo wọn ni wọ́n bẹ̀rù o. Ọba ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run. Ó ní ìlú tó ń wà yìí, ó ní kò sí ẹ tó máa tún sí Ọlọ́run mìíràn mọ́. Ó ní Ọlọ́run Shadrach, Meshach àti Abednego, ó lò nìkan lọ́lọ́run. Ó nítorí kò sí Ọlọ́run kankan tó lè gbà yàn bí Ọlọ́run wọn yìí bó ṣe gbà wọ́n. Ó ní òun ò fẹ́ òrìṣà kankan nílùú. Ó di evangelist ní kíákíá ni. Ó bẹ̀rẹ̀ sí ní ròyìn iṣẹ́ Ọlọ́run. Nǹkan tí David sọ nìyẹn wípé Olúwa, nígbà tá a bá rí ìfẹ́ wa lórí àwọn ọ̀tá wa, tẹ́yìn Olúwa ṣe wọ́n bẹ́ẹ̀ ṣe ṣèlérí pé ẹ máa ṣe wọ́n, ó ní àwọn èèyàn máa bẹ̀rù. Ẹ̀rù yẹn máa jẹ́ káwọn gan bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ iṣẹ́ Olúwa. Kì í ṣe pé wọ́n máa gba Ọlọ́run nìkan, wọ́n á tún máa bá wa ròyìn iṣẹ́ Ọlọ́run. Pé Ọlọ́run wa tá à ń sìn yìí iná ajónirun mọ́ ni o. Táwọn bá tiẹ̀ orúkọ Ọlọ́run mìíràn, wọ́n á mọ̀ pé iná ajónirun ni. Kò dẹ̀ kì í jó àwọn ọmọ ẹ̀, àwọn ọ̀tá ẹ̀ ló máa ń jó. Ó máa ń fi iná ẹ̀ fi ń protect àwọn ọmọ ẹ̀ ni. Ṣùgbọ́n a fi iná ẹ̀ a fi jó àwọn ọ̀tá àwọn ọmọ ẹ̀. Verse 10 wá sọ wípé, David wá sọ wípé olódodo yóò máa yọ̀ nípa ti Olúwa olódodo máa yọ̀ ni. Ẹ tó bá dúró ṣinṣin nígbà téèyàn bá rí Ọlọ́run tó gbèjà wa jà, ṣe mọ̀, tá rí ìfẹ́ wa lórí àwọn ọ̀tá wa, táwa lálàáfíà, tọ́lọ́run dẹ̀ dì pẹ̀lú wọn. Ẹ mọ̀ pé ìgbàgbọ́ èèyàn á tún gbèrú sí ni. Irú Shadrach, Meshach àti Abednego, ẹ mọ̀ pé ìgbàgbọ́ wọn máa tún pọ̀ sí inú Ọlọ́run ni. Wípé Ọlọ́run wa yìí ó faithful o. Ṣé mọ̀ nígbà tásìkò tí ọ̀tá bá ń ta canopy, mo ló ti orí yẹn, ọ̀tá ń ta canopy, wọ́n fẹ́ ṣẹlẹ́yà ara wọn, kéléré wọn tó bẹ̀rẹ̀. Bàbá dáná sun wọ́n. That's our God. Bọ́lọ́run máa ṣe máa ń ṣe nìyẹn. Nígbà tí wọ́n máa ń ta canopy yẹn, ó ń wò wọ́n. Nígbà tí ilé rẹ̀ wọ́n bá ní pé kó ń bẹ̀rẹ̀ báyìí, Olúwa kọ̀dẹ̀ iná ajónirun á dẹ̀ dé. Á dẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe. So David sọ pé bàtà Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. Ó ní olódodo máa yọ̀ nípa ti Ọlọ́run ni. Pípọ́ Ọlọ́run tá à ń sìn is a faithful God. Wípé àsìtú wa máa gbẹ́kẹ̀lé Ọlọ́run, àtúbọ̀ gbẹ́kẹ̀ wa lé. Ìgbàgbọ́ wa nínú Ọlọ́run á tún wá pọ̀ sí ni. Ìgbàgbọ́ wa máa tún pọ̀ sí inú Ọlọ́run. Ó ní àti gbogbo ẹni tó dúró ṣinṣin nínú Ọlọ́run yóò máa ṣògo ni. Nígbà téèyàn bá rí ìfẹ́ ẹ̀ lára ọ̀tá ẹ̀, ẹni tó sọ pé àmì lálàáfíà kò ní jẹ́ ká gbádùn nígbà tó bá take àwọn. Tí náà ajónirun dì pẹ̀lú wọn. Ṣé ẹ mọ̀? It's such fun to see. Satan lose. It's such fun to see. Satan lose. Jesus is a winner man. Jesus is a winner man all the time. The winning side all the time. Ẹ jẹ́ n conclude pẹ̀lú wípé gbogbo ẹni dídúró ṣinṣin láyà, òun ló máa ṣògo. David sọ pé tó bá dúró ṣinṣin láyà ló máa ṣògo. Ẹni tó ń fọwọ́ kan tó fi di àgbélébùú mú, tó fọwọ́ kan di ayé mú, tó fọwọ́ kan di nǹkan mìíràn mú nínú ìjọ Ọlọ́run, tínú ẹ̀ jìn, tí ó kàn ń lọ ṣọ́ọ̀ṣì ní o, kò mọ Ọlọ́run yìí o, ó dẹ̀ rò pé òun mọ Ọlọ́run o. Ó ní gbogbo táìtù o, tán bá sọ pé born again á nawọ́ ẹ̀ sókè. Èèyàn kan máa ń tàn èèyàn kan mọ̀ ni. Èèyàn lè sọ pé òun mọ Ọlọ́run, kọ́lọ́run dẹ̀ sọ pé èmi ò mọ̀ o, kò kì í ṣọmọ mi o. Ṣùgbọ́n ẹni tó bá dúró ṣinṣin, ẹni tó ní relationship pẹ̀lú Jésù Kristi, tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi, tó dẹ̀ dúró ṣinṣin, tó fojú méjèèjì tó fi ń wo Ọlọ́run, tó di àgbélébùú mú tí kò sí nǹkan kan mìíràn tó dì mú, òun là ń pè lọ́mọ Ọlọ́run o. Òun là ń pè látùbí. Ẹni tí ò bá tí ì gba Jésù Kristi kò máa lè dúró ṣinṣin, kò máa síbi tó fẹ́ gbà, kò máa sọ́nà tó ń tọ̀, kò síbi tó fẹ́ gbà. Torí nígbà tá a bá gba Jésù Kristi la lè bọ́ sórí ọ̀nà náà. Torí Jésù Kristi rí ọ̀nà,
òun lòtítọ́, òun sì ní ìyè. Ọ̀nà yẹn straight dẹ̀ ni. Tẹ́ bá ti gba Jésù Kristi, ẹ ti bọ́ sórí ọ̀nà yẹn máa gbé yín dé òtítọ́, láti òtítọ́ máa gbé yín dé ìyè o, everlasting life ni o. Bó téèyàn ò bá tí ì bẹ̀rẹ̀, kéèyàn ò gba Jésù, téèyàn ò bẹ̀rẹ̀ pẹ̀lú, téèyàn ò tí ì bọ́ sórí ọ̀nà yẹn, kò síbi tó ń lọ o. Ọ̀nà yẹn ò ní kọ́ọ̀fù, kò ní kọmọ́, kò ní nǹkan kan o, straight ni o. From the way to the truth to life ni o. Bó ṣe rí nìyẹn o. Tó bá fẹ́, ìwọ náà fẹ́ jẹ́ onídùúró ṣinṣin, ó fẹ́ máa ṣekúṣẹyẹ, àbí o tiẹ̀ tí ìgbà Jésù Kristi ní ọkàn bá wa pé ni, àbò wá join wa lẹ́ni ó ṣe gbọ́ pé ẹni tí ò bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi, tó kàn lọ ṣọ́ọ̀ṣì, tó lóun hùwà dáadáa, kò síbì kankan tí ìyẹn máa gbéyàn dé o. Àfẹn tó bá ní Jésù Kristi, òun nìkan, òun ló jẹ́ àtúnbí o. Òun nìkan la lè sọ pé ẹni tó dúró ṣinṣin nínú Ọlọ́run mọ̀ wípé tòun leléyìí. Tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ, àbò ti gba Jésù tẹ́lẹ̀, ìwọ náà mọ̀ pé bó ṣe wà yìí sìn, ìwọ kàn sọ pé born again, but Ọlọ́run gan ò tiẹ̀ mọ̀ pé born again nìyẹn. Ìwọ sọ pé Ọlọ́run bàbá ẹ̀, but Ọlọ́run ò mọ̀ pé ọmọ òun nìyẹn. Oore ọ̀fẹ́ wà láti tún padà wá, láti tún wá gba Jésù Kristi. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi ní ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ láti ọkàn ẹ̀ wá, kò ń ṣe ẹnu nìkan o, èèyàn á fẹnu confess, ṣùgbọ́n èèyàn á tún sọ láti inú ọkàn èèyàn wá. Olúwa sì kọ orúkọ ẹni náà sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á máa yọ̀. Ọlọ́run fúnra wọn gan, inú wọn á máa dùn. Wọ́n á máa kọ́ mansion tí lọ́jọ́ náà, àríra ayọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Today is the day of salvation. Today is the day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. Thank you, Lord Jesus. Thank you, ma. Thank you, oh. The Lord bless you all in Jesus' name, oh.